àwọn Yorùbá ní ẹni ó bá bóni rè yọ̀ síbíire tí ẹ̀dá yóò tẹ̀ ẹ́ lọ́wọ́. Gbogbo àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn, àwọn olólùfẹ́ Nollywood ni wọ́n ti ń bá Dàmọ́lá Ọlátúnjí ni wọ́n ti ń bá a yọ̀, wọ́n ń bá a dúpẹ́ látàrí oore ńlá, oore ọ̀tun, oore kàbìtì tó wọlé tọ̀ ọ́. Gbogbo yín náà lè rí i pé lójú móhùnmáwòrán yín, ọkọ̀ tuntun mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣàṣà ọ̀sàrà ní Dàmọ́lá Ọlátúnjí lọ́lọ́run ọba ló ṣẹ̀ṣẹ̀ jogún fún un. Ó wá lọ sí ìkànnì ayélujára rẹ̀, ó fi fọ́nrán náà síbẹ̀ tí àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn tí gbogbo wọn sì ti ń lọ sínú abẹ́ comment section. Ó yá kó tó di pa àmàlà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yìn ò wá ní orí ọ̀tún náà ni yóò máa wọlé wá. Ó yẹ tẹ congratulation sí abẹ́ comment section. Àwọn ènìyàn tí wá ní ṣé Bùkọ́lá Arugba eléyìí tó jẹ́ ìyàwó rẹ̀ nígbà kan àná, ṣé kò ní congratulate ọkọ rẹ̀ ìgbà kan àná ni? Torí pé àwọn ènìyàn ò tí ì rí kó tẹ àtẹ̀jíṣẹ́ eyín congratulation message kó tẹ̀ sábẹ́ comment section. Ẹgbẹ́ ẹ̀yin olólùfẹ́ wa, kí lẹ̀yin lérí sí rí? Ṣé ẹ lérò pé Bùkọ́lá Arugba, ṣé ẹ lérò pé yóò sì tẹ congratulation eyín sí ọkọ rẹ̀ nígbà kan àná, àbí kí ni èrò tí? Ó yá ẹ tẹ congratulation, kẹ́ share fídíò, kẹ́ subscribe.